Ẹ̀yin èèyàn wa, arúgbó a ò ní gbà, a ò ní gbà, òun ni àwọn òbí àwọn ọmọ tó jáde láyé ní àpèjẹ ọ̀hún, òun náà fi bọ ẹnu o, wọ́n náwọn ò ní gbà. Nǹkan tí wọ́n ń sọ nìyẹn o, a rò wípé ọ̀rọ̀ yìí ó ti tán ni, a rò wípé ọ̀rọ̀ yìí ó ti lodò lọ momi ni, ṣùgbọ́n o, à ń fi àgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé ọ̀rọ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Púpọ̀ lára àwọn òbí àwọn ọmọ tó jáde láyé yìí ni wọ́n ti padà lọ sílé ẹjọ́ wípé àwọn ò ní gbà o, wọ́n ní kò tẹ́ wọn lọ́rùn, wọ́n ti ń gbìyànjú láti padà lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn báyìí wípé kí Oriyomi Hamzat àti Queen Naomi pẹ̀lú principal ọ̀hún wípé kí wọ́n padà sí ọgbà ẹ̀wọ̀n o. Ìjẹ́ èyí tọ́, ìjẹ́ èyí yẹ o, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ sí Oriyomi Hamzat àti Queen Naomi pẹ̀lú principal ọ̀hún? Kí a tó tẹ̀síwájú nínú ìròyìn tí a mú wá fún yín lénìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ẹ ti kúkú mọ̀ wá lórí ètò wa níbí wípé àwọn ìròyìn tí ó ń lọ tí ó ń bọ̀ òun la ó máa fún yín ní orí ètò wa níbí yìí. Ẹ gbìyànjú láti tẹ subscribe button. Lónìí, ìròyìn yìí tí ó ń tẹ̀ wá lọ́wọ́ nípa Oriyomi Hamzat pẹ̀lú Queen Naomi àti principal school ọ̀hún tí wọ́n ti fẹ́ ṣe àpèjẹ ọ̀hún. Èmi ní tèmi o, èmi rò wípé ó yẹ kí Oriyomi Hamzat bí ó ṣe jáde nínú ọgbà ẹ̀wọ̀n, ó yẹ kí ó ti tọ àwọn òbí àwọn ọmọ wọ̀nyí lọ láti lọ sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú wọn. Nǹkan tí èmi lérò nìyẹn o. Nǹkan tí ẹ̀yin náà bá lérò, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Àbí ṣé ẹ̀yin náà ẹ ń pẹ̀lú àwọn òbí àwọn ọmọ wọ̀nyí wípé kí wọ́n gbìyànjú láti jẹ́ kí àwọn Oriyomi Hamzat kí wọ́n padà sí ọgbà ẹ̀wọ̀n? Nǹkan tí ẹ̀yin bá lérò, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section. A kò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Oriyomi Hamzat àti Queen Naomi. Bí ọ̀rọ̀ náà bó bá ṣe ń lọ, a ó tún máa jẹ́ kí ó tún máa tẹ̀ yín lọ́wọ́. A kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.